ẹ̀yin abiyamọ ẹ pray fún mi. Ẹ̀yin abiyamọ ẹ fàdúrà ràn mí lọ́wọ́. Nínú àdúrà ẹ̀yin ò bàjẹ́ lọ́wọ́ mi rí o. Tọ́ ẹ̀yin èèyàn wa ìjẹ́ ìṣèrántí arábìnrin yìí àtòdédé bí a ṣe máa ń dé ẹ ti kúkú mọ̀ wípé lórí ètò wa níbi níùsì lọ́lọ́kanòjọ̀kan òun la máa mú wá fún yín nípa àwọn Yorùbá actors àti àwọn Yorùbá actresses lọ́lọ́kanòjọ̀kan lénìí ọ̀rọ̀ nípa Jùmọ̀kẹ́ George òun la mú wá fún yín. Arábìnrin yìí ẹ ti kúkú mọ̀ wípé ìlú mọ̀ọ́ká òṣèré tíátà ni Nollywood Yorùbá actress ni arábìnrin yìí ṣùgbọ́n ìjẹ́ lérò pé arábìnrin kò tí pẹ́ tí ẹ̀rí gbẹ̀yìn nínú fíìmù Yorùbá ó ti ṣe díẹ̀ tí a ti rí arábìnrin yìí gbẹ̀yìn ní inú fíìmù Yorùbá a kò mọ̀ wípé arábìnrin yìí ó ń la ìṣòro kan tàbí èkejì kọjá ni a kò mọ̀ ẹ̀yin èèyàn wa láìpẹ́ yìí ó ní arábìnrin yìí ó ṣe interview pẹ̀lú Bísọ́lá ẹ kúkú mọ̀ wípé Bísọ́lá òun náà òṣèré tíátà ní sí ó máa ń interview àwọn òṣèrékùnrin àti àwọn òṣèrébìnrin níbi tí arábìnrin wà ló ti jẹ́ kí ó yé wa wípé òun kò ní ilé lórí láti bí ọdún 5 sí ọdún 6 ni òun ti ń gbé nílé ìjọsìn tó jẹ́ chọ́ọ̀chì ó tún sọ wípé òun kò tún rí owó jẹun kí ló ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ìyá church ìyá mission ló máa ń fún un ní oúnjẹ tí òun máa ń jẹ nígbà mìíràn arábìnrin yìí ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ó ní ọmọ òun láti bí ọdún 35 years ni ọmọ náà jẹ́ nígbà náà lọ́hùn-ún ni òun ti fojú tẹ̀gbẹ́yìn ó ní bí ọmọ ọdún 41 years lọmọ náà jẹ́ báyìí ó ní ṣùgbọ́n òun ò tí ì fojú tẹ ọmọ òun a sì máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n ẹ ṣáà máa gbọ́ nǹkan tí à ń sọ lọ arábìnrin yìí ẹ ṣáà rí bó ṣe ń wa ẹkún mu bí gàrí nínú fídíò tí ẹ ń wò yìí arábìnrin yìí ó ní kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n gbàdúrà fún òun náà nílò àdúrà ó ní wípé òun náà tún ní heart problem wípé ọ̀pọ̀lọpọ̀ owó ni òun ti rán dànù gbèsè ti ń lọ lóríṣiríṣi o ẹ̀yin èèyàn wa ẹ gbìyànjú láti ran arábìnrin yìí láti ràn lọ́wọ́ arábìnrin náà ó tó fi pẹ̀lú rẹ̀ wípé òun tún ní láti ṣe surgery ọpọlọ wípé òun tún ní problem pẹ̀lú bírèènì náà ìjẹ́ èyí wà pọ̀jù fún arábìnrin Jùmọ̀kẹ́ George báyìí ẹ̀yin èèyàn wa a ó máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ nísìnyí ó ti yá. Ayé yóò bàjẹ́ lọ́wọ́ mi rí ẹ̀mí mi ò gbé mọ́ kò sílé kò sí gbogbo odidi ọmọ mi ò sórí kò sí àlàáfíà ló ti sún mi ipá mi ti pin mo ti gbìyànjú gẹ́gẹ́ bí onígbàgbọ́ the first born Déọlá mi ò rí the past 4 years ni mo ti wá May 1st ọdún ló block 41 Déọlá. Rí ọmọ 41 years old in the past 4 years. rí gbogbo mi náà làwọn ọmọ ẹ náà wà. Àwọn ọmọ ẹ dà báyìí. láti January 2 ara mi ò ti yá àti gbìyànjú mo ti gbìyànjú gẹ́gẹ́ bí ènìyàn ìmọ̀ tẹ́sítì ni mo ti ṣe kẹ́sì tó tún kù tí mo tún fẹ́ ṣe é sí brain àti heart loss 400 loss ó sì bí tí mo ti fẹ́ rí èyí sùn gbogbo ara máa ní ọ̀tá mi ní gbogbo nǹkan ló ń ṣe mí kò yé mi mọ́ ìfẹ́ gbìyànjú gbèsè tí mo ti dá sọ́mọ yẹn lọ́rùn kò kì í ṣe kékeré bí ọlá máa fẹ́ kó owó orí fóònù mi owó gbogbo ṣe bá mi yá owó tó ń transfer sí mi tó ti bá mi yá ní gbèsè sí close to 2 million ọmọ ọlọ́mọ èló dẹ̀ ní sálárì ẹ̀. voice note tẹ send sí mi ẹ sọ pé ẹ nílé pé ẹ ti ń gbé church for the past 5 or 6 years àbí 6 years. church ni mo gbé most times mami church náà máa ń fún mi ní oúnjẹ. Tọ́ ẹ̀yin èèyàn wa mo lérò pé ẹ ti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí ẹ ti rí nǹkan tí ó ṣẹlẹ̀ sí Jùmọ̀kẹ́ George
kí ni ẹ lérò? Nǹkan tí ẹ bá lérò ẹ tẹ̀ sí comment section, àti wípé nǹkan tí ẹ bá ní lágbára láti ṣe fún arábìnrin yìí, ẹ̀yin èèyàn wa ẹ gbìyànjú láti ṣe fún un. Tó bá jẹ́ owó ni ẹ jọ̀ọ́ ẹ ṣe fún un. Tó bá jẹ́ pé ẹ mọ ibi tí ẹ lè wá sí, ẹ jọ̀ọ́ ẹ lọ síbẹ̀, ẹ ṣe láàánú. Àti wípé tó bá dẹ̀ jẹ́ àdúrà lẹ lè gbà fún Jùmọ̀kẹ́ George, ẹ gbìyànjú láti gbà fún arábìnrin yìí. A kò ní rí jù báyìí lọ lónìí. Ire lójú wo máa rí, ó tún jọjọ́ mi ọjọ́ rí, ó dìgbà.